ìyàwó láńlọ́ọ̀dù tí mo fílẹ̀ sínú ilé wa nígbà tí mò ń lọ school láàárọ̀. Tọ́kọ rẹ̀ mú àdá tó wà lẹ́nu ọ̀nà tó lóun fẹ́ rẹ́ni tó bá wọlé tó fẹ́ jáde, òun fẹ́ ibi tí ìyàwó òun fẹ́ gbà, tán tilẹ̀kùn ẹ̀kùlé pé òun ò gbọdọ̀ gbẹ̀yìnkùlé wọlé. Táwọn èèyàn wá ń tọ̀nù lọ ṣe nǹkan lẹ́yìnkùlé. Bóo ló ṣe wá, mo ti wá bá wọn tán ti ń dáná. Àwọn gan ló kí mi. Káàbọ̀, báwo ni school? Mo wà okay. Bó ṣe ní, ṣé o ti wá jẹun báyìí? Mi ì tíì jẹun, daddy mi ò bá mi fowó lẹ̀. Wá gbà, wọ́n gbóúnjẹ fún mi. Wọ́n gbóúnjẹ fún mi. Bóo ná ṣe jáde? Nígbà ó yá, mo wá lọ sẹ́yìnkùlé. Nígbà mo lọ ẹ̀yìnkùlé, mo rí pé nẹ́ẹ̀tì wa ò já, wọn ò yọ nẹ́ẹ̀tì wa. Bóo wá ni àwọn landlord ṣe jáde? Àṣẹ tí yàrá rẹ̀ sí yàrá wa, tí ẹnu ọ̀nà rẹ̀ já sẹ́nu ọ̀nà wa. Àṣé gbàrà tán ti wá sílé yẹn, ó ti mọ̀ wípé ìyàwó landlord wà ńlé. Nígbà tí wàhálà ọkọ yẹn wá pọ̀, tí landlord pọ̀, ẹni tá sì ń sọ yìí, òun ò jáde lọ sẹ́nu ẹ̀ bó ṣe ti rí bó ṣe ti rí pé wàhálà ṣẹlẹ̀ kíníkan, òun ò jáde mọ́, òun kàn wọnú ilé lọ ni. Nígbà tó wọnú ilé lọ, nígbà tó pẹ́ díẹ̀, wọ́n ló bá lọ pe landlord, bá ní kí wọ́n wá. Gbogbo ilé ilẹ̀ ti tú. Landlord bá sọ pé rárá, ọkọ òun sọ pé ìyàwó òun wà ní inú ilé yẹn sẹ́, abẹ́ bẹ́ẹ̀dì tóun ní kí wọ́n tú tí wọn ò tú, ìyàwó òun wà ńbẹ̀. Òun rí mọ nǹkan tóun rí, òun fojú méjì báyìí rí ni. Òun fojú méjì, ó nígbà tó dìde kúrò lórí bẹ́ẹ̀dì lẹ́gbẹ̀ẹ́ òun rí. Bó ṣe yọ pọ́npọ́n síta, òun rí. Bó ṣe ṣara sílẹ̀kùn òun rí. Bó ṣe wọlé síbẹ̀, òun rí. Ó ti wọlé, òun ò fún lára, òun ti jẹ́ kó dé inú ilé yẹn dáadáa kóun tó pariwo síta. Òun ò sì kúrò ńbẹ̀. Ìgbà tí ìyẹn wá pe daddy mi, wá ńbí. Ìyàwó landlord wà lábẹ́ bẹ́ẹ̀dì, mo mọ̀ pé ó wà ńbẹ̀. Ilẹ̀kùn àárín méjì yìí, òun ó ṣí lọ́dọ̀ tòun. Tóun bá ti ṣí lọ́dọ̀ tòun, kò jẹ́ kí ìyàwó ẹ̀ wọnú yàrá òun. Tó bá ti wọnú yàrá òun, wọ́n á pe landlord pé kó lè bá dá wọn lójú, kọ́kàn wọn lè balẹ̀, kí wọ́n wá wo abẹ́ bẹ́ẹ̀dì. Wọ́n á ní ẹ ṣé, pé tó bá ti lè ṣe bẹ́ẹ̀ yẹn, tó bá ṣe díẹ̀ sí, ilé máa dá. Káwọn yọ èso tó fi bú nẹ́ẹ̀tì yẹn, òun á wà ńta. Òun á wà nínú ilé, daddy mi á wà nínú ilé, òun máa wà ńta. Tí àwọn landlord bá ti gbójú window bọ́ sílẹ̀ báyìí, á máa sálọ sí ilé kejì so that á lè wọlé padà. Wọ́n ní àṣírí máa tú bẹ́yẹn. Passage yẹn ló máa dá, kò sí ìtẹ́ bá ṣe. Ìyàrá sí yàrá náà, ìyẹn náà wà dangerous, but tó bá ṣe gba yàrá òun gbójú window bọ́ síta, ó sì ṣe. Tán bá lọ tú yàrá tiẹ̀, tán wojú window tán rí pé o ò já, o ò ṣe nǹkan, ó sì dá. Wọ́n bá jọ gbà, wọ́n bá ṣí ilé. Àwọn àṣírí ti tú bẹ́yẹn, ìyẹn náà ti di awo ọkùnrin ni. Ó ti di awo bẹ́yẹn, bó ṣe jáde nìyẹn, bó ṣe bóyá ìyàwó landlord ṣe bọ́ sọ́dọ̀ wọn nìyẹn. Ṣé ó ní ẹ ṣáà wọlé síbẹ̀. Àtọ̀dọ̀ man yẹn wá ni ó ti wá jáde síta. Kò sí ní lójú window, àmọ́ àwọn window onígi yẹn ni wọ́n máa ń ṣí báyìí. Ó dẹ̀ máa fi igi sáàárín ẹ̀, kó máa fi igi sáàárín ẹ̀, tó máa fi gbé bọ́n ṣe máa ń ṣe. Ó ní òun wá lọ sẹ́yìnkùlé, ó lọ ṣí nẹ́ẹ̀tì torí kò sí ẹni tí ò lo nẹ́ẹ̀tì lọ́dọ̀ àwọn. Nẹ́ẹ̀tì tó fi máa ń pa ẹ̀fọn yẹn tó fún wọn gbà náà ni wọ́n fi ṣí. Ó ní bó ṣe wá bọ́ bí ìyàwó landlord ṣe bọ́lẹ̀ báyìí, tó bọ́ta báyìí, ó ti lọ báyìí tó wá lọ, bó ṣe ti sálọ sí ilé kejì pé kó máa lọ ni ó ti wá ní man yẹn ti wá lọ bá landlord pé ẹ jẹ́ ká wọ yàrá yẹn lọ ńgbà yẹn. Ẹ kúrò lẹ́nu ọ̀nà tẹ́ jókòó sí, ẹ tilẹ̀kùn ẹ̀yìnkùlé, ẹ bọ́ dúró sẹ́nu ọ̀nà, ẹ ń fòòrùn para yín. Ẹ jẹ́ ká lọ sínú yàrá man yìí, ká lọ wo bẹ̀. Man yẹn jókòó báyìí sẹ́nu ọ̀nà báyìí, ó ń wo yàrá man yẹn. Ó ní anybody ò ní bọ́ta. Ìyàwó òun bó ṣe fẹ́ bọ́ta òun fẹ́ rí, bó ṣe wọlé òun fẹ́ rí. Wọ́n bá lọ síbẹ̀. Wọ́n wo yàrá wa. Ó ní yàrá àwọn ìgbà tó ń wọ abẹ́ bẹ́ẹ̀dì, wọn ò bá woman yẹn ńbẹ̀. Wọ́n wá ní kò sí ńbẹ̀. Ìyàwó yín ò sí lọ́dọ̀ mi. Ṣé mo bá ìyàwó yín sùn bí ni? Ìyàwó yín ò sí lọ́dọ̀ mi. Ìyàwó yín máa ń lọ sóru. Wọ́n máa ń pè mí, wọ́n lè fààyè gbà káwọn lọ sóru. Mo sì máa ń sìn wọ́n nígbà míì. Àwọn ẹni ìbọn ṣe pè mí lédi,
wọ́n ní wọn ò lè sìn wọn torí oorun yẹn ti ń dà mí láàmú. Ìyàwó mi ò sí lọ́dọ̀ mi. Ìyàwó mi ò sí lọ́dọ̀ ẹ̀. Òótọ́ mọ̀ ni. Ah! Wọ́n lọ wojú window. Wọ́n rí pé kò sí pé nẹ́ẹ̀tì jábọ́. Máa yẹn tiẹ̀, nẹ́ẹ̀tì tọ̀dọ̀ tiẹ̀, ó ti ṣe kíni. Ẹ mọ̀ pé ọ̀dọ̀ ẹ̀ kò wọn ò fura sọ́dọ̀ ẹ̀, wọn ò dẹ̀ ṣe wọ́n ṣe ní kò sí níbẹ̀. Ìyàwó yín ò sí lọ́dọ̀ mi. Wọ́n ní okay, kò sí wàhálà. Man tó ṣílẹ̀kùn fún wọn yẹn, tó ní kó bọ́ síbẹ̀ yẹn, òun náà níyàwó o. Ìyàwó tiẹ̀ ti lọ nítorí kéèsì yẹn lòun náà ṣe dúró. Wọ́n ní bó ṣe bí màá yẹn ṣe lọ nìyẹn. Àwọn ó ṣáà lọ bẹ́ẹ̀. So ìgbà tó máa dé, bí màá yẹn ṣe dé, ìgbà tí màá yẹn máa dé padà, wọ́n ní ọ̀rọ̀ tóun sọ yìí, àwọn tó wà nílé tó wà láàrin náà ni wọ́n sọ. Màá yẹn náà ló ń sọ information yẹn nígbà tọ́rọ̀ dojú dá o, àǹtí Ṣeun. Wọ́n ní ó ṣáà dé, bí màá yẹn ṣáà dìgbà tí màá yẹn dé. Wọ́n ní ibo lo ti ń bọ̀? Mo lọ sóòru ni now. Ó sọ fún mi, oorun ti bà yín jẹ́. Ìgbà tí mo lọ kọ́ mo sọ fún yín pé bàbá lágbájá mo ń lọ sóòru. Mo lọ sóòru lónìí Sunday. Gbọ́dọ̀ o lè lọ sí sóòru. Special night fiji ni. Tí wọ́n ní pé lọ kẹ́ka lọ sóòru ní sí, ẹ lọ sóòru. Ẹni Mùsùlùmí ni ẹ̀ kí lọ sóòru. Ẹ kì í gbà kí n lọ. Bó ṣe yọ́ lọ. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó fàájọ ṣe kíni. Bí ọkọ ṣe lọ bá ẹni tó tepo àti kerosene nìyẹn pé ẹ rí pé lórí burúkú ni ẹ́. Ń fọkọ rẹ níwèé. Wọ́n á ní ẹ ṣe máa fọkọ mi níwèé. So òun parọ́ pé ìyàwó mi ń bá bàbá lágbájá ń bá ìyàwó mi sùn. So ìwọ ló sọ̀rọ̀. Òun náà lọ́kọ lé o. Bàbá mi náà sì ń bó náà sùn. So ìwọ ló sọ̀rọ̀. Ìwọ ló sọ̀rọ̀. Ṣé o rí pé wọnú yàrá rẹ jọ ẹni tó bá sùn? Kí ni ìwọ wá ṣe nínú yàrá mi? Tó fi mọ̀ pé ìyàwó landlord wọnú yàrá mi. Kí ni ìwọ wá ṣe nínú yàrá mi? Tó fi mọ̀ pé ìyàwó landlord wọnú yàrá mi. Tó nǹkan tó wá ṣe nínú yàrá mi. Ìwọ torí pé ó bá mi fojú sọ mi ò gbọ́. Ó fẹ́ sọ mi ò gbọ́. Irọ́ sì ni bàbá mi ń bá alájọṣepọ̀ o. Nínú ilé yẹn. Tí n bá sọ pé ẹni báyìí ni bàbá mi ò bá alájọṣepọ̀ ńbẹ̀. Bóyá ìyàwó tíṣà nìkan mo lè sọ pé bàbá mi ò bá alájọṣepọ̀. Bàbá mi ṣe kíní gan. Bàbá mi ó wọ boxer káàkiri gbogbo passage ni. Tí wọ́n bá jí láàárọ̀ báyìí, wọ́n láwọn ń dáná ọ̀rọ̀ ní kitchen. Bàbá mi gbọ́mọ̀ gbókò káàkiri gbogbo passage ni. Ọlọ́run sì jogún kíní fún bàbá mi. Ọlọ́run jogún ẹ̀ fún. Ọlọ́run jogún ẹ̀ fún bàbá mi. Kò sí àfìyàwó tíṣà. Ọmọ kékeré sì ni ìyẹn young. Tó fi mọ́ ìyá ìbò ni bàbá mi ń kó fún. Ṣé ẹni tí ìyá ìbò yẹn ṣé bá mi bá ń kó fún? Ó wọ́n gbọ́. Ìwọ Chineke. Òun máa ń pariwo kiri ní ariwo tí ẹ̀ kó gbogbo aláṣẹ ẹ̀ ti pọ̀ jù nínú ilé yẹn. Níbi ariwo pípa. Ìyá ìbò. Mo wò pé kí ni bàbá mi wá lọ́dọ̀ ìyá ìbò? Tẹ bá rí ìyá ìbò tí mò ń sọ yìí. Gbogbo ara ẹ̀ báyìí ni sán jáde ńbẹ̀. Àwọn tó máa ń ṣiṣẹ́ wàhálà. Gbogbo ọkọ rẹ̀ ti abandon ọkọ rẹ̀ gun ò bá alájọṣepọ̀ mọ́. Àwọn ọmọ kéékèèké bí àwọn sẹ́ẹ̀tì mi lọkọ rẹ̀ ń lé káàkiri. Ẹmu lọkọ ẹ̀ máa ń tà. Ẹmu ni ọkọ ẹ̀ máa ń tà. Ìyá ìbò. Bóun àtọ̀rọ̀ àwọn tó bàbá mi ṣe wá jọ wọ̀. Because ìyá ìbò tó máa ń tẹ́pà. Agbádẹ ẹ̀pà ẹ̀ báyìí bó ṣe máa ya tán ẹ̀ sí bó ṣe máa ya nǹkan tó lọ́run fún sábẹ́ ẹ̀pà lélẹ̀. Ìyá ìbò náà jẹ́ kí n wọ pátá. Tó bá ti ń yun ẹ̀pà báyìí kò sí ẹni tí ò mọ̀ pé kí n wọ pátá ń di ẹ̀pà. Ìyá ìbò pẹlẹbẹ débi pé gbogbo abẹ́ ló fi pẹlẹbẹ. Bàbá mi tó dó ìyá ìbò. Ó ń bọ̀. Ó tó wá kan ọ̀rọ̀ tèmi gangan. Mo fẹ́ kẹ́ ẹ mọ ibi tí mo ti ṣẹ̀ wá. Ṣẹ́bi mi ni. Wípé èèyàn tí mo ti fẹ́ rí. Ó bọ́kọ mi wáṣẹ́. Ó wá de gungun ẹja sí mi lọ́rùn. Ṣẹ́bi mi ni. Kí ṣẹ́bi mi? Kí ṣẹ́bi mi? Èmi gan mọ̀ pé kí ṣẹ́bi mi. Àǹtí Ṣeun. Ìgbà tí mo ti school dé, n bá ní kí wọ́n gbà. Oúnjẹ wọ́n ṣàgbé fún mi. N bá jẹun tèmi. Mo wá bọ́ mo lọ fọ̀ mo lọ gbé fún un. Ní àánú wọ́n bá ti gbé abọ́ oúnjẹ fún mi. Mi nídìí àti fọ̀ pé àwọn àbúrò yóò fọ̀ mọ́ oúnjẹ máa bọ̀ ní. Wọlé. Bàbá mi bá pè mí. Gbogbo tó rí kò sí láburú ńbẹ̀ o. Kí ló wà nínú ẹ̀? Pé wọ́n sí bí ó ṣe kíní bí kò sí láburú ńbẹ̀ o. Wọ́n sọ fẹ́ ní kankan o. Mo ní kò sí láburú ńbẹ̀. Bàbá mi dẹ̀ ní kí n má sọ fẹ́ ní kankan.